ẹni mi ò ṣẹni, èèyàn mi ò ṣèèyàn, a lè fi wé alárò lásán. Òwe ilẹ̀ Yorùbá ni. Ta lẹni ẹni? Àwọn tó ń pè ní ẹni ẹni, àwọn náà ni ènìyàn tèèyàn, àwọn lẹni ẹni, àwọn lèèyàn èèyàn. Ọ̀rẹ́ rẹ, èèyàn rẹ ni. Ọmọ rẹ, èèyàn rẹ ni. Ìyàwó rẹ, èèyàn rẹ ni. Bàbá rẹ, èèyàn rẹ ni. Gbogbo ohun tí ń jẹ́ ojúlùmọ̀, gbogbo àwọn tẹ́ ẹ mọ̀, tẹ́ ẹ jọ ń lò sẹ̀mí ayé, tẹ́ ẹ jọ ní ọ̀rọ̀ kan láti sọ pọ̀, tẹ́ ẹ sì jọ mọra yín tipẹ́, àwọn ni wọ́n ń pè ní ẹni tẹni. Àwọn ni ènìyàn tènìyàn. Àwọn wo ni wọ́n ń pè ní alárò lásán? Ohun tán ń pè ní alárò lásán, bóyá ènìyàn tó kàn pàdé lórí ìrìn àjò, bóyá ẹ jọ wọ mọ́tò papọ̀, mo pàdé èèyàn lóde ìnáwó kan, ẹ sájọ rìnnà kóra yín lẹ́ni tó ò mọ̀ rí látọjọ́ tó pẹ́, bóyá ìtàkùrọ̀sọ kan lẹjọ ń sọ, tí ohùn yín wá ṣọ̀kan, tí àwọn tẹ́jọ ń sọ tí ó jọ yéra yín, tẹ́jọ ń gbéra yín lóhùn. Ọ̀rẹ́ rẹ ní Ṣẹ̀yẹ. Akin dúró ná, kí ló dé tójú rẹ kọ́rẹ́ lọ́wọ́ báyìí? Inú mi ò dùn, bèbí ń tirọ kalẹ̀ bí ewé mọ́mọ́. Kódà ní àyín ní wọ́n wà tó ti ń fọwọ́ lẹ́rán, tí èmi ti ń jẹ́wọ́ lọ ní tèmi. irọ́ ni o. Ọ̀rẹ́ mi já mi sí. Kò sí irọ́ níbẹ̀. Apastor nígi lẹ́yìn ọgbà mi bí mo rò ní APPASTORE tí o bá ti download ẹ̀ sórí fóònù rẹ báyìí, tí o forúkọlẹ̀ gẹ́gẹ́ bí awakọ̀, o tún lè fi gbèdéke sí iye wákàtí tó o máa fi máa wa ọkọ̀ ṣiṣẹ́. Kódà àyè tún wà fún àwọn tó ní ọ̀kadà tàbí kẹ̀kẹ́. Bákan náà làyè wà fún àwọn tí ò ní mọ́tò, ọ̀kadà tàbí kẹ̀kẹ́ láti ṣiṣẹ́ pẹ̀lú Apastor. Apastor ti dé, ìrọ̀rùn ló bá dé. Bóyá nǹkan kan tí ìyàwó ń fojú ọkọ rí lọ́kọ ń sọ, lẹ́nìkan náà wá dá sí pé bọ́rọ̀ àwọn obìnrin mọ̀ sí rí lásìkò yìí mọ̀ nù. Béèyàn bá ní sùúrù kọ̀mọ̀ lè bóbìnrin gbé, ẹ wá jọ ń tàkùrọ̀sọ, ọ̀rọ̀ yìí wá jọra wọn, ọ̀rọ̀ yìí jọ wá dùn mọ́ra yín. Ẹ mọ̀ pé tẹ́ bá ti bọ́lẹ̀ nú ọkọ̀ tẹ́jọ wọ̀, tàbí ẹjọ kúrò lójú agbo tẹ́ ti pàdé, ó di pé oníkálùkù ọmọ lọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ló kù. Ẹ lè mọ́ pàdé mọ́ tí ara yóò fi sáyé tán. Irú àwọn èèyàn yẹn ń pè ní alárò lásán. Irú àwọn tí wọ́n ń pè ní alárò lásán nìyẹn. Yorùbá wa máa ń fọ̀rọ̀ yìí kìlọ̀ ìwà wípé bó ṣe wulẹ̀ kí ẹni tèèyàn ó burú tó, bó ṣe wulẹ̀ kí ẹni èèyàn ọmọ dá níwà tó, bó ṣe wulẹ̀ kí ẹni ó jẹ́ èèyàn tó jẹ́ èèyàn rándanràndan tó, kò ṣeé ṣe o ká láfi wé alárò lásán. Ẹni tó ọkàn rìnnà pàdé, alárìnnà kò ẹ̀dá tẹ́ẹ̀jọ rìnnà pàdé ara yín. Ní fi máa ń sọ yí pé ẹni mi ò ṣẹni, èèyàn mi ò ṣèèyàn, a ní fi wé alárò lásán. Kọ́ ọ máa sọ̀rọ̀ báyìí, kíyàwó rẹ̀ wá sọ fún ọ pé kíyàwó ẹnìkan sọ fún ìyà tíyàwó yín tí ń hù kò dáa, obìnrin gidi kọ́ ní máa ń ṣerú irú ìwà tí ń hù. Sọ ọmọ bóyá òun gan fúnra rẹ̀, àdá òun ọ̀bẹ ló ń yọ́ ti ọkọ rẹ̀ lọ́rùn nínú ilé. Bẹ́ẹ̀ ìwọ ìyàwó náà, ó lè padà pàdé ẹni tó jẹ́ pé ìkúùkù lọkọ ẹ fi ń sóúnjẹ alẹ́ fún un, ní ẹ̀bà wá sọ fún ọ pé 5,000 lọkọ tèmi máa ń fún mi lówó oúnjẹ lẹ́yìn ìgbà tá a bá jẹun lé tán. 5,000 ojoojúmọ́ ni máa ń fún mi lówó oúnjẹ, ẹgbẹ̀rún márùn-ún ni máa ń kó fún mi. Irú ọkọ wo lẹ́yìn wá níhùn? Tá a bá sì délé ńgbà míì, ó ṣeéṣe kó jẹ́ pé ìkúùkù lọkọ ẹ̀ máa fi yanjú ọ̀rọ̀ fún un. Kò sí bẹ́ẹ̀ ènìyàn ṣe wulẹ̀ kó burú tó, a gbọ́dọ̀ fi wé alárò lásán.
ìdí tí Yorùbá fi pàwé òwe yẹn nù wípé ẹni mi ò sẹ́ni èèyàn mi ò ṣèèyàn àní fi wé alárò lásán. Ẹ lọ tẹ̀lé wa lórí àwọn ìkànnì wa gbogbo. Lórí Facebook a wà ńbẹ̀, lórí TikTok a wà ńbẹ̀, lórí Instagram a wà ńbẹ̀, lórí bákan náà Facebook náà ni YouTube a wà ńbẹ̀. Ẹ lọ subscribe sórí ẹ̀ kẹ́ ẹ tẹ̀lé wa. Ẹ sì mọ́ gbàgbé láìpẹ́ láì jìnà a ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan fúnra wa. Ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ láti ti gbọ́ èdè Yorùbá ju eléyìí tó ti gbọ́ lọ, ẹ gbìyànjú àti darapọ̀ mọ́ wa. A máa kéde àsìkò tá a máa ṣe online class tájọ máa fúnra wa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí òwe kọ̀ọ̀kan àti ibi tá a máa ń lò ó sí. Ibi tá a máa ń lò ó sí, ẹlòmíì gbòwe kọ̀ mọ́ ibi tí ó yẹ kó lò ó sí, kò mọ̀ bó ṣe lè lo òwe wọnú ọ̀rọ̀, kò mọ̀ bó ṣe lè lo àkànlèdè wọnú ọ̀rọ̀. A wàá gbégbésẹ̀ àti dá online class sílẹ̀ láìpẹ́, ètò tí ń tò ó bọ̀ lórí ẹ̀ kékeré ló kù. Ṣùgbọ́n ẹni mẹ́ta àkọ́kọ́ tó bá kọ́kọ́ fìfẹ́ hàn, mi ò ní gba wọ́n kọ́bọ̀ lọ́wọ́ wọn. Tó fìfẹ́ hàn, tó ní passion fún àti gbọ́ èdè Yorùbá dáadáa, tó fẹ́ fira rẹ̀ sílẹ̀, kó jẹ́ ọ̀dọ́ tó fẹ́ fira rẹ̀ sílẹ̀ láti kọ́ nípa òwe Yorùbá, láti jọ mọ rìnrìn àjò kí iṣẹ́ yìí kó lè jọ rọ̀ wá lọ́rùn. Ẹ ṣé gan o.